طاعة السلطان. عليك بطاعة السلطان سرا وجهرا ما بقيت مدى الزمان. Bàbá wa tí a rí láàrin wa lónìí, nǹkan mẹ́ta tí yìí papọ̀ fún ni Ọlọ́run fún wọn. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kábíyèsí. عليك بطاعة السلطان سرا. Bàbá wa wo bàbá wa Aláàfin Aláàfin bàbá wa Aláàfin Ọ̀yọ́. وجهرا ما بقيت مدى الزمان. Bẹ́ẹ̀ bá ní nǹkan mẹ́ta tí mo fẹ́ kà yìí, ẹ má rìn ní ká bá ṣe àgbákò. Ẹlòmíì a máa bẹ nípò yóò nípa mẹ́rin rẹ̀ ò ní gùn. Allah. Kábíyèsí. Ilé náà sọ bẹ́ẹ̀. Kí wọ́n lè ní àwọn ṣe nílùú ìgbà náà. عليك بطاعة السلطان سرا. Ẹni tí bá wá kí n ṣe bìlísì pẹ̀lú ọlọ́fà ní kó rí fín. Bó ṣe lè wò ó tó ń sọ di àkísà. وجهرا ما بقيت مدى الزمان. Wọ́n dákọ̀ Aláàfin bàbá àwọn ọlọ́fà ìwá ṣe kábíyèsí. فطاعة من له أمر وداعي. Wòmí dáadáa àwọn afẹ́rẹ́bùsù ta ọlọ́fà ni. أمان في أمان في أمان. Ẹni náà pé kábíyèsí ò ní ṣòfò. أمان في أمان في أمان. Ọ̀rọ̀ mi ò ní jágùn àmọ́ ẹ fi ojú aago lára balẹ̀. فطاعة من له أمر ونهي. Àmì ẹlòmíì wọn sì kù nípò. Kò wá ní níláárí. الله Ṣùgbọ́n lọ́n tóbi. الله أكبر. Ẹ̀mí rẹ̀ ń kùn lóòótọ́. Àmọ́ lọ́n ń dasí torí kí ìyá lè bá rí nǹkan jẹ ni. عليك بطاعة السلطان سرا. Bàbá wa Aláàfin Ọ̀yọ́. kábíyèsí o. Ẹ ràn mí lọ́wọ́ lónìí. kábíyèsí o. Tá a bá ń sọ ọjọ́ orí ẹkú lọ́mọ àgbẹ̀ránṣẹ́. Allah. Ẹ dákun ọ̀wọ́ Aláàfin Ọ̀yọ́ ọlọ́ọ̀rí yẹn bóò ni ẹ máa dàgbà tó ní ìrànwọ́ bá tiẹ̀. وجهرا ما بقيت مدى الزمان. Ẹ̀tún wà nípò àṣẹ yányá. Náà فطاعة من له أمر ونهي. أمان في أمان في أمان. bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. ẹlòmíì ò wá nípò àṣẹ lóòótọ́ ṣùgbọ́n wọ́n máa yáwó ra aṣọ sí lọ́rùn ni. Allah. Ẹ̀yin ọba tẹ́ wà ní bíbẹ̀ bẹ́ẹ̀ tọrọ àsìkí tẹ́lẹ̀ tọrọ ẹ̀ bẹ́ẹ̀ bá ná àsìkí kò tó nǹkan ní ọmọ pàṣẹ nínú yín lé lórí. Ẹgbẹ́ ló ń kó dáa fún yín bẹ́ẹ̀ bá jọba tí ò bá dáa fún wọn mọ̀ bẹ̀rẹ̀ lójoojúmọ́ ni. Yóò lọ máa dọ̀bálẹ̀ ọ̀sán ní ọmọ ìjọba tó bá dòru ọmọ ẹ̀yìn ní ọmọ jẹ́. ولا تأبى بغيث فإن وطيش. Tí ẹ bá sì wá jọba tó ní kò tẹ ẹ dé yìí ẹ má jòkó tẹtẹrẹ ẹ lọ wá tó jẹ́ tested okay. Wọ́n máa bọ̀wọ̀ ọba ni. Ọba tí ò bá ti lè sọ̀rọ̀ kó múlẹ̀ nílùú ẹ̀ kó kọ adé rẹ̀ kó máa lọ gbogbo. لا تأبى بغيث فإن وطيش.
ẹjọ́ ẹ̀yin lẹ́ni sọ̀rọ̀ jẹ́jẹ́ mo ti gbọ́dọ̀ bá wọn. وديع قد يمنيك الأماني kábíyèsí وديع قد يمنيك الأماني bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí fún sẹ́ẹ̀rí ẹ̀yin tẹ wà lẹ́yìn ẹ sábà sọ bẹ́ẹ̀ lẹ́tẹ̀. látàbá bìrì sáfàhẹ́ wàtọ́ ìṣe. ṣé mo lè sọ̀rọ̀ díẹ̀ kékeré ni. وديع قد يمنيك الأماني وديع قد يمنيك الأماني bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. Yorùbá ní ìbí tí ò bá tẹ̀ tí ò bá wọ́ ẹni tí a bá láyé tó bá bẹ́ẹ̀ ni bọ́ọ̀ máa ń kọjá yìí Aláàfin tóbi kí gbogbo ẹ̀yìn ọba gbàtà mútani tàkà tó mútani. عليك بطاعة السلطان سرا ẹ̀yin orí adé orí adé orí adé báàbá ni máa dìtẹ̀ lẹ́yìn lóòótọ́ ọkùnrin tá à ń sọ dénú wa mo fi ẹ̀bọ̀ wa Aláàfin kì í sọ́tẹ̀ lọ́rùn náà. وجرى ما بقيت مدى الزمان kí ló dé dá Yorùbá nẹ́bí mọ́. فتوت من له أمر ونهي ẹ kúkú tí ìgbà tí ń sọ ọ̀rọ̀ mi ò kún lónìí أمانه torí bàbá tó bí àwọn ọ̀rọ̀ á wà lórí ìjòkó أمانه bẹ́ẹ̀ bá sì fẹ́ pẹ́ láyé kó má jẹ bàbá rẹ máyé bẹ́ẹ̀ bá jẹ bàbá rẹ máyé kò tẹ̀ ní ọmọ tí ó sẹ̀yìn tiẹ̀ náà ni. أمانه في أمان في أمان ẹ dákun àwọn elétò ti pọ̀ jù lórí agbo ẹ̀ ń dà mí láàmú. أمانه ọgbà ìṣẹ̀lẹ̀ tẹ́ ń bọ̀ bí ẹ̀sùn jò yìí ẹ̀ jágbó farabalẹ̀. ẹgbẹ́ ìjòkó lẹ́lẹ̀. أمان في أمان ẹ̀yin fẹ́ gbowó lọ́wọ́ Àlàó ẹ̀ wá pariwo Àlàó ẹ̀ rẹ́ni tí mo kápá rẹ̀ sí. Àlàó ní dá inú èmi tí mo lè gbowó lọ́wọ́ ẹ̀ ni mo nà róòyìn. ولا تأبى àwọn ọ̀rẹ́ ànábì sí ní ayé سفر وتعيش ọ̀rẹ́ wa púpọ̀ ní Àlàó olóríire. وديع kábíyèsí bàbá tí wọ́n pè wá lónìí mo kí n kú oríire. ẹ sínú àwọn ọba tí fẹsẹ̀ ẹ̀wọ̀n gálọ̀gá الله wọ́n ní mo kí bàbá mi Aláàfin kẹlẹ́bà lásìkò ẹ̀mí. ọmọ yìí tí bá bá ọ̀gá ara fi ẹ̀gbẹ́ kẹ ẹ̀gbẹ́ kò ní níwájú dé. الله عليك بطاعة wọ́n wá wò ó fínífíní wọ́n wá kí Aláàfin á tún wá tẹ̀. الله tẹ́lẹ̀ mi ò máa ní ẹ̀pọ̀lọ̀ fún òtún àbẹ tó gorí ebè kí ló wò tó eke nìkan ọ̀la. èyí tó ti kú ebè kì í ṣe ká bá rẹ má nù ọ́ tòkó jẹ́ ni. عليك بطاعة سلطان سرا mo kí Ọlọ́run ọba àwọn ọba ẹni Allah. الله ẹni tó bá ju Ọlọ́run lọ́nà yín kó má wù yìí. الله أكبر bẹ́ẹ̀ ti jẹ́ lọ́ba lọ́ba yìí ẹni bá fi ra rẹ jẹ lẹ́yìn Ọlọ́run kó má ní Allah akbar. لا شبيه لكبره ẹni tó bá ṣe pé ìjẹ́ èèyàn rẹ̀ kì í sọ̀rọ̀ Ọlọ́run ló ti wá kó má ní Allah akbar. كل أكابر أخدعوا إكواء mo kí bàbá wa ọ̀nà òrìṣà bàbá wa tì mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí lálẹ́ mo kí yín torí ẹ̀ ṣe é rí fín ọlọ́ọ̀gán ò ní ká rí yín fín bàbá wa lọ́kìnní lọ́tọ́lọ́ ọ̀rọ̀ Mùsá àti Hárúnà ń sẹ́ عليهم الصلاة والسلام ọkọ̀ ojú síbí ọlọ́pàá ti rí náà tó wà lọ́kàn bẹ́ẹ̀. الله أكبر Àlàó alága èyí àga yín ní ìkẹ́mẹ́ wò mí. لا شبيه لكبره bàbá wa bọ́lọ̀ dídí aṣáájú Sultan mo kí yín. كل أكابر bàbá ìwé mo kí yín. أخدعوا إكواء mọ́mú wa nílò kíni mo kí yín. الله أكبر àjọ wà ní sáfù wájú ní ṣùgbọ́n yìí ju àlọ́ lọ́jọ́ orí púpọ̀. الله أكبر tàbá tẹ̀lé lè máa mú ní àwọn àtẹ̀wọ́jọ́ orí yín. لا شبيه لكبره mo tẹ̀wọ́
wọ́n tó rí yín o. كل الأكابر bẹ́ẹ̀ ni ìjọba bá kó àwọn àfáàlẹ̀ nàìjíríà àmọ́ ìyàwó àdàbí ń jẹ lónìí. ṣùgbọ́n síbẹ̀ mọ̀ wọ́n tó bá níwájú pẹ̀lú bàtà síbẹ̀. كل الأكابر أدعو سواه. gbogbo ẹ̀yin tá a bá lókè ní ẹsẹ̀ ẹ̀mí parẹ́. وإذا سئلت bàbá ọlọ́yin náà wọlé o. من الذي من وصفه كبر ولم يوجد فقل يا الله. bàbá wa lókè ní ẹ kú oríire òní ẹlòmíì lóríire kò nínú rẹ. الله. bẹ́ẹ̀ bá dípò láti ò nínú rẹ yóò dá àwọn jẹgbẹ́ rẹ lọ. إذا رزق الفتى وجها وطه ọlọ́yà تقلب في الأمور كما يشاء. تقلب في الأمور كما يشاء. ọlọ́run ara Haruna bàbá mi Aláàfin Ọ̀yọ́ o bàbá mi ọlọ́fà kí púpọ̀ ẹ ní sí òfò. àmín. bó o tiẹ̀ lò fún oṣù dọ́dọ̀ yín wọ́n lọ́mọ òfò tó fò gbọ́dọ̀ sí i. ẹni ìbò ní ń kọ̀ǹtúrà dànù tí ò gbọ́dọ̀ dànù ń tiẹ̀. ìyárò ìkọ̀lì fata wákìá wà ọ̀hà takọ̀lá àfihàn umori kama yàrá o. bàbá ẹjẹ mọ ní bàbá wa náà ní ẹni sí àpapọ̀. wàlá kàwá dáwà òbí wàlá ké. sultan gbogbo yín gbọ́ báyìí ọlọ́run wa Haruna àti Musa ẹ lọ bá fèrè àwọn náà ìdè náà kọjá ìyẹ̀wò fẹ́ bàjá. Allah. òkú lára ń kọ́ lọ́lọ́ yìí náà ṣùgbọ́n tẹ bá níwájú rẹ ọ̀rọ̀ tútù ní ẹ sọ o. bíbí ìdáwó náà bá ń ṣe èmi ní ń ṣèwẹ̀ tó bàjá o. ẹ̀yin àfáà tí wọ́n rẹ́kẹ́ máa bọ́ bàálù yín jà ẹ fẹ́ ṣòfò ní o. wàlá kàwá. ẹ lọ wo Kùránì dáadáa ẹ̀yin akérúmọ́tò gbọdọ̀ ti ní kẹ́ máa fọ bàálù yọnu nù ẹnu rẹ̀ di ọ̀wọ̀ tó fi ń bá tọ́lẹ̀tì ni. Allah. Láàkà wà dáwà òbí wàlá ké. ọba àlùwà ìṣòṣà ọba àlùwà kò mọ lọ àárín ìwà àtọ́lọ́ ìgbàdá ló mà. tòlú wọn sọ ọdọ ní bàbá àtàrí ẹ̀yin àfáà náà ká ń jẹ́ èèyàn lónìí àbórí atẹ́gùn ti kúrú fún òkúta máa ń ṣe lọ́wọ́ báyìí ẹ̀fín alẹ́ pẹ̀lú ọlọ́run ní ìdájọ́. Wàlá kàwá dáwà òbí wàlá ké. ọlọ́run wa Mùsá àti Hárúnà ẹ lọ bá fìrì àwọn náà ó ṣe tó dùn ní ṣùgbọ́n ẹ bá mi bẹ̀ ẹ́ ọ̀rọ̀ tútù ni ẹ sọ tẹ́ ẹ bá ẹ sọ tó lè ẹ sì àgbákò òun sì kú lọ. tí mo túmọ̀ sí pé tó ká má kàn ọ́ balẹ̀ kábíyèsí mẹ́ta kọ́dọ́kẹ́. Kábíyèsí o. Kábíyèsí o. Wàlá kàwá dáwà àlẹ́kà bitọ́wọ́tì sùrìtọ̀ ní síra. ọdún wọn tó fẹ́ sí òfò ẹni tó bá jọba nílùú yín ní kọ̀rọ̀ máa palẹ̀ máa ṣàdúrà máa rà bàbà máa ṣe báyìí sí kọ́lé bá débi tó ń lọ. Ọjà ara. kábíyèsí olówó lè pọ̀ nínú ìlú ọba kan ní máa bẹ ọba àlú ní sẹ́mà àwọn olówó ní ìràwọ̀ tó wà bẹ̀ táwọn bá ti ní sẹ́mà kò síbi tí ìràwọ̀ ń kó sí. Ọjà ara. Bàbá ìta mẹ́ta zamani. ó fi yín kí kábíyèsí. Fàtọ́ túmọ̀láwo àpòrọ̀ wà náà yọ. wọ́n sì mi ẹlẹ́ẹ̀kejì mo ti kí bàbá mi torí ẹni kí bàbá àbí kí wọn ni ọmọ Aláàfin lè ní ẹ ti bọ́lọ̀ tóbi dáadáa. Àmánù. bàbá wúrọ́ ló bẹ tí ó jà olómọ yín ni bàbá Aláàfin ọmọ yín lè mi èmi tí mo dúró. Àmánù. ẹlẹ́ẹ̀kejì jẹ́ mẹ́wàá gbogbo àwọn alábàálábà ẹni náà ẹ jẹ́ kọ́ ọba nìkan dáhùn ẹ̀yin lọ́bàálábà ẹni náà ẹ̀ ní sí òfò. Àmín. ṣé ẹ ti rí bàbá wa Láàfin bí wọ́n ṣe jòkó lójú agbo wọn ń kọ́dínétì agbo wọ́n lọ wọ́n bọ̀ ipò ọlátẹ̀ wà èèyàn là á fi sọlá
ẹ má lè débi pé gbogbo olówó sá lọ fún yín. igi tó bá lọ tóbi tí o bá ti léwé ó kàn lọ là á dáná nù. bàbá Aláàfin gbogbo nǹkan ṣùgbọ́n lọ́n kó tì á lọ́lẹ̀ ìbàdí asáré kí hàn kó òògùn yẹn jẹ́ wọn máa léèyàn bí wèrè. ẹ jọ̀ọ́ tá a bá wo kò tá a wà tán ẹja máa rántí Ọlọ́run tó fi àsìkò. إذا شئت أن تزداد عزا ورفعة. bàbá Ọlákìíní bí a ṣe máa ṣe tẹ́ fi láwọn orí adékọjọ báyìí ẹ má yí padà o. bí ó di ọgbọ̀n ọdún táyìn lò lórí oyè yìí ẹlòmíín lò kọjá 80 níbẹ̀ àmọ́ kò lálùbáríkà. Allah. èmi ni òjò lálùbáríkà kò ní ìwà. bẹ́ẹ̀ bá ti lè ní ìwà ayé rẹ ti bàjẹ́ ọ̀run rẹ ti bàjẹ́. تواضع kábíyèsí. ولي واترك الكبر والعجب. ẹjọ́ máa lọ kíní ẹ wá àbẹ́ ẹ̀ wá. ẹ wá. bẹ́ẹ̀ bá wà ẹ sọ pé ẹ wá. bàbá mi Aláàfin torí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ kọjú sí mi bá a bá wá lóòótọ́ ẹ máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ mi ẹ̀kọ́ ní ńláńlá ẹni mọ́tò ńláńlá ẹnìkan kó bá ń pọ̀ èyí sọ wá ń kékeré bá ń kọ́ àfin yín bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ tó fẹ́ràn ìlú kí lẹ ti gbèsè. تواضع ولي واترك الكبر والعجب. ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ mi تواضع ولي. látò sọ̀kò láti máa kalẹ́ bọ̀ láàmà kọ́lẹ́ bọ̀ lọ́ọ̀tì lé yìí lọ́ọ̀tì lé yìí olówó kọ́ léèyàn ẹ̀ tó bá lọ́ọ̀mì ìṣe léèyàn ẹni tí ò bá lọ́ọ̀mì ìṣe ikú olùsìlẹ̀ náà kù. ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ mi o wọ́n lọ lówó èyí wálé rẹ kó jẹ rí wọ́n lọ lówó ọ̀rọ̀ sọ fún yàrá àdúgbò wọ́n kú wò ajá ọ̀nà àlùbáríkà jù ọ lọ. ẹ wá gbogbo ara ayé lórí ààfin ẹ kọjú sí mi ẹka ẹ ẹka 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 bàbá ẹka ẹka o tún wà ní express ẹ wọ́n ní ẹka ẹ. إذا شئت lẹ́yìn ẹka ẹ mi ẹ tún gbọdọ̀ náwó mọ́. تزداد عزا ورفعة. ẹ̀rọ yìí máa nílò ní sọ́fò. تواضع ولي kábíyèsí. واترك الكبر والعجب. àfi tá a fẹ́ kọ́ ẹ̀ tọ́mọ̀ rí kọ̀ọ̀kan bá mú blọọkù lásán mẹ́wàá tẹ́ ẹ bá ń dájọ́ tẹ́ ẹ bá lẹ́yìn ọ̀tẹ̀ tẹ́ ẹ fẹ́ kọ́ yí ọba yìí ẹni kọ̀ọ̀kan yìí. ẹ̀yin lẹ́pẹ̀ bí òwúrọ̀ bá yà kó máa yá lọ. إذا شئت تزداد عزا ورفعة. ẹ kọjú sí mi gbogbo màálù tí wọ́n sọ rẹ sáàfin ilé baba ńlá rẹ ní tó ṣe gbogbo màálù tí ì bá dá sí ààfin ó ti pọ̀ ní ìta ó tọ̀ sí ilé baba rẹ nù. Allah. àwa ń sọ̀rọ̀ ààfin níbi táyé lajúdé sọ̀rọ̀ ààfin ló kù lọ́rọ̀ kínní. onílẹ̀ yìí padà òní ilẹ̀ ẹ̀sẹ̀ kéde. Nígbà tí máa ya kó máa ya báyìí, ọ̀nà ìfàdémí ń lọ tọ́ba tó wá dúró lọ́nà. Tọ́nà máa sọ ọ́ dà, mọ̀lẹ́bí ló máa ń bọ̀ nígbà gbèdé jáde kìí hánà. بلادك قدمها على كل بلدة. Ẹ sì kábíyèsí owó o. فمن أجلها Kábíyèsí. أفضل من أجلها سمي. Ọ̀rọ̀ tí mo sọ kábíyèsí, ará Amẹ́ríkà kó wá tún Ọ̀yọ́ ṣe. Bàbá mi, ará London pọ̀, kì í ṣe ará Dubai ló wá sí Ọ̀yọ́ bá. Ọmọ ìlú ní fẹ́rẹ̀ ìlú. Ìfẹ́ ìlú mo fẹ́ sọ lónìí. Bẹ́ẹ̀ bá lọ ha ọ̀tẹ̀ dànù. Ẹ má sọ̀lú yín dẹrú ìlú tí ò kó yín. بلادك قدمها Ẹ̀yin ọmọ kílẹ̀ ní náà. Wọ́n nínú bàbá rẹ̀ ní ẹgbẹ́ síwájú. على كل بلدة. Gbọ́dọ̀ kó sí ilé méjì ni. Wọ́n nínú bàbá rẹ̀ ló dáa jù. Máa kó ore wálé. Máa kó ore wálé. Èkó tóbi, àlejò lójú tóbi.
ẹ̀wá ń bẹ ńlẹ̀ àkàn ń bẹ ní ìdálẹ̀ nínú yín wọ́n máa wálé bí asín wọ́n máa wọlé lóru wọ́n máa jáde dájú wọ́n ní wọ́n pa àwọn tánibàbà tiẹ̀ pa. bọ́ọ̀lù bá gbọ́n ní ẹ̀kọ́ mi wọ̀n sẹ́ẹ̀kọ̀ Yorùbá nínú ọ̀kìnì báyọ̀ bá tóbi ń dálẹ̀ tó bá kéré nílé ọlọ́ọ̀kẹ́ni kò gẹ́ ẹ̀ wá ń sunkún ẹni ẹ̀fẹ́ kọlu Haúsá àbá Ìgbòjà àwọn àti tápà tàníà Haúsá ṣe pọ̀ tó yìí talẹ́ni tó kọ́ ní dènà sílẹ̀ Yorùbá rí lára òkìlẹ̀ tó bá ti kó wọn lọ́rùn Yorùbá ni a máa dín lẹ́lẹ̀ tí wọ́n dèrè wọ́n máa fẹ̀ hò nídàálẹ̀ àmàlẹ̀ bàbá wọn níbi tí wọ́n tọ̀ sí. wọ́n á sì ní àkọ́kọ́ ẹni náà ẹ̀yẹ́ máa lóòkì ní ẹni náà ẹ̀rín bàbá yìí ẹ̀sìn amínà àmọ́ mò ń sọ ẹkú kan ní ìsìn bàbá mi náà wọ́n ní kó ṣe yí á tó yọkànlá kú òkùnkùn mò ń sọ fún bàbá ẹ̀yin ọmọ ìlú ọ̀kíní ẹ̀ lọ kọ́ ìjà ẹ kọ̀tà sí ìlú yìí tí ẹ bá lọ tẹ́kẹ́ ní ọmọ yín ó lè tọrọ tí ẹ bá lè kàṣọ́mọ́rí àga ńlá gbogbo ní tí ó bá dùn kó ni yóò sì èdè ìwọ àṣẹṣe kó ṣe ìrànlọ́wọ́ bá rẹ ní òkú ọ̀gbọ́n lájẹ́nu ọ̀lẹ́rí tó ṣe mọ́tò gbá kìí àmà. àti bọ́lá tó bí wa. فمن أجلها فقير ìwọ́n tó kú mc dà. ومن أجلها سمي. bàbá mi yẹn Aláàfin. kábíyèsí o. ọjọ́ mẹ́ta là á lò láyé o. àmùsùkà àná rẹ ti lọ o. ẹ̀gbẹ́ náà àná lọ kò sí ní padà wá mọ́ o. ẹ̀ẹ́kejì ẹ̀dúgbà ti jára fi lójú. ẹlẹ́ẹ̀kejì yẹ́n wọ́n ń tẹ̀fí. ọjọ́ tó ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀sùn ọ̀gbà nábì. sallallahu alayhi wa sallam. bàbá mi Aláàfin ẹ̀wọ̀n ló tẹ̀ ti lu ọjọ́ yìí bọ̀ ẹ̀ ti lu ọjọ́ yìí bọ̀ tó bá yá ìtàn yín kò ní lè kàdáláyé ẹ̀yin tẹ́ wà níbi tó dáa fún kò ní lè lò lọ́wọ́ ẹ̀ pọ̀tà tó dáa ọ̀làbọ̀ aka ìtàn ìwọ́n tí ìlú rẹ̀ ò jèrè ẹ̀ òbí ọ dáadáa ìwọ́n tí ìlú rẹ̀ ò gbádùn rẹ̀ ọ̀ wáyé rẹ̀ èmi ní jẹ́yàn olówó káre ẹ tó bá lè ní ẹ ló káre ẹ̀wọ̀n ọrùn ó kábí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá kúta bàbá tìrìlíọ̀ lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ àlìkíyàmà rẹ̀ ò ní dà. nínú ẹ̀rọ kábíyèsí nínú kánà ọlọ́fun olówó ọ̀nà ọwọ́ kúrò dáadáa ẹ̀kẹta ni ọ̀nà àwọn tí ń bọ̀ ọ̀nà ọlọ́kìnrin ètò nínú yìí o ọlọ́jẹ́ kúrógùn ẹ̀sìn amínà ẹ̀sìn amínà létí ìnáwó sí ọ̀nà báyìí gbogbo ẹtí bá ti ń tún ọba lójú ọba tó wà ń bẹ ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti máa jẹ́ ọba lọ́la kì í dọ̀ba ìwọ́mù lọ́la ò ní kì í ìwọ́mù àkẹ́bẹ́ náà kọ́ ẹ̀yìn wọ́n kú ni èyí dẹ̀ ní sùúrù ẹ̀ má taari wa bẹ́ẹ̀ bá taari wa ẹ̀ kàrí náà kú àná. بلادك قدمها. bàbá wa Alhaji Hasan Aláwọ̀ ẹ̀ máa wọ̀. على كل بريدة. tí bá tún bá ń ta méjì.